bá wa ga báyìí OriyomiHamzat sọ pé àwọn kọ́ wà fẹ́ pàwọ́ ó ti dárúkọ ẹni tó fẹ́ pàwọ́ ẹgbẹ́ ohun tó sọ lẹ́kùnrẹ́rẹ́. wọ́n tẹ ẹran kán wá gbẹ̀mí mi mo ti gbọ́ àti mọ̀ bí wọ́n ṣe rìn àwọn tẹ ẹran kán wá gbẹ̀mí mi tẹ bá gbẹ̀mí mi tán tẹ́ ṣèjọba tẹ fẹ́ ṣe ẹ kù síbẹ̀. Babangida lọ́dún 8 ó wà láyé lẹ́yìn náà ó sì wà láyé lẹ́yìn tó kú ìjọba. Ààrẹ Ọbásanjọ́ lẹ́yìn tó kú ìjọba ó sì wà láyé àrínà ọmọ olólùú lọ́yọ̀ gómìnà Ọ̀yọ́ state. àjọ ni wọ́n pè mí mo dẹ̀ mọ̀ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀. ó ṣeé ṣe kí n lọ kí n má dẹjọ́ náà ó ṣeé ṣe kán má fi mí lẹ̀ fún bí ọ̀sẹ̀ kan ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí ń dé níjọ́ náà gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi Ọlọ́run tó lẹ́mí mi mo fi búra fún yín irọ́ ni. Gbogbo aburú tán bá sọ nípa mi pátápátá irọ́ ni. Nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbéyàn lẹ̀ bí ká fi ẹ̀sùn intimidation kan yàn ká fi ẹ̀sùn èwo tún níná ká fi bí ẹ̀sùn ká fi ẹ̀sùn threat kan yàn ká wá lọlé ẹ̀ ká láàrin nǹkan nígbà tó ń fúnra rẹ̀ ò lè attest pé lóòótọ́ la rí nǹkan kó wá padà di pé táà nínú pépà ní blackmail táà nínú pépà ní what do I call it robbery táà nínú pépà táà nínú social media ní robbery táà rí ní kidnapping tí ó dẹ̀ sẹ́ni tí ó question irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nobody to question it. Nobody to come out and question such accusation. Who will come out? Everybody. Ẹ̀rù bà everybody. Ẹ̀rù bà everybody. You are celebrating destruction. Ẹ̀rù bà everybody. And enter àfẹ̀sùn kan ò lè jáde mọ́. Kò lè bọ́ ta mọ́ enter àfẹ̀sùn kan. Láti pé ká yóò tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀. Ajata bá pabọ̀gún orúkọ burúkú lákọ̀ọ́kọ́ sọ. Àwọn tí wọ́n wà láti mọ́lé gan ṣé wọ́n lè sọ nǹkan kan? Ṣé ní orílẹ̀-èdè tó ní ìlọsíwájú ṣé ìfìyàjẹni nípa ìní ẹni afurasí fi máa jẹ́wọ́ ni? Báwo ni irú àwọn tí wọ́n ti mọ́lé tí ayé ọ̀gbọ́ sáìdì wọn láì gbé lọ sílé ẹjọ́ tí ò dẹ̀ sí lọ́ọ̀yà tí ó yọjú for more than 48 hours. Something that does not supposed to be more than 24 hours. For more than 48 hours. Don't lọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà. Nobody, they were not taken to court. Nobody said anything. Tàdé lọ wọlé wọn. Tẹ́ni ẹ̀dẹ̀ wà ń bì kan nísìn tí ò lè sọ̀rọ̀. Ṣé báwo lára àlù ṣe fẹ́ gbọ́ sáìdì ẹ̀ bóyá ó jàre àbọ̀jẹ̀bi? The letter you sent to me, I saw conspiracy. I keep wondering that when do I started conspire with anybody for anything? And I know where your conspiracy is going. I'm saying this to the whole world. Iti e bari Oriyomi tí mo bá lọ dá wọn lóhùn. I'm a law-abiding citizen. Police has never called me. They have never invited me and I will not show up. No, if anybody tell you that, it's a lie. I am not around now. If you see the background of where I am not in Ibadan. Neither I'm very close to Nigeria. But I'm outside the country. I may come back today, I may come back tomorrow. Tí mo bá dé, I will show up. Tí n bá ti dé, tọ́jọ́ yẹn fi pé, màá padà wá show up lọ́jọ́ tọ́jọ́ yẹn bá pé, I am coming. But when I get to you, fear God. Be just. Fear God and be just. Think of yesterday that you are not in this position. And think of tomorrow that you will leave that position. When I get to you, I may not have the power. But I'm saying this before I even visit your office. When I get to your office, do it right. Don't try to put me somewhere and you will be giving the whole world another narrations that will not have the opportunity of coming out and say my side of the story. This is
This is injustice. It is injustice whereby we keep somebody allegedly, the suspect. You keep a suspect. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí OriyomiHamzat sọ nínú fọ́nrán yìí? Kí lẹ rí sọ sóhun tí OriyomiHamzat sọ nínú fọ́nrán yìí? Ẹ jẹ́ ká wọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa. Ẹ ṣé gan-an ní fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àwọn olóore.